rí wọn jẹun picture lè ní ìjà rẹ̀. Aláwọ̀ kámẹ́rà ní báyìí. Ẹgbẹ́ síta. Culture ní máa gbé kámẹ́rà. Filẹ̀. Bí àgbẹ̀ ọmọ pa culture. Ọmọ bá wàá ṣubú rẹ̀. Kábíyèsí mi. Ẹ̀sìn ọjọ́. God bless you. Picture mi yà yìí. That's the vice chair at APC.
We appreciate you. We are celebrating royalty. We are celebrating 1 year to Kábíyèsí Aláìlúwà Ọlọ́fin Àdìmúlà àti ìlú Ìṣẹ̀rin. Kábíyèsí ọba Sùlàìmọ́n Adékúnlé Báńgbádé tí wọ́n gorí àpèrè gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí òǹkà sọ wípé àwọn náà ní ogún Ọlọ́fin tí ó jókòó sí orí àpèrè ti Ọlọ́fin Ògúnfúnmièrè tí ó jẹ́ ẹni tí Àwórì tí wọ́n ti ṣẹ̀wá. Kábíyèsí Aláìlúwà Akíndélé lẹ́ẹ̀kan sí the appreciate presence of the Speaker of the Lagos State House of Assembly, Right Honourable Dátìrò Àjàyí Ọbaṣá Akíndélé. I would appreciate your presence, sir. And also I must mention that very fantastic the Deputy Speaker of the Lagos State House of Assembly.